Ladies and gentlemen, how are you everybody? Mo fẹ́ ṣe ṣe kí ni mo fẹ́ sọ náà, mo fẹ́ gbà lámọ̀ràn kékeré kan bí a ká ní ìdánilẹ́kọ̀ọ́ kékeré. Ẹ jẹ́ kí a máa wà ní ojúfò àwa èèyàn, especially àwọn community CDA and CDC. Ẹ máa wà lójúfò. Ẹ má jẹ́ kó jẹ́ pé kí nǹkan bá ṣẹlẹ̀ tán lẹ ṣe máa wá solution. Ẹ gbọ́dọ̀ ti wà lójúfò sílẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀, nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí wa. Àwọn èèyàn, àwọn olè wọ́n ti kún lù ú sìn. Ní ìgbà kan a gbọ́ pé olè ń jà mọ́. Àmọ́ ní ìsìn àwọn olè tún ti continue bá ń ṣe wọn báyìí o. Wọ́n tún ti ń jalè kiri. A dẹ̀ rí pé àwọn ọlọ́pàá, àwọn agbófinró wọ́n ń ṣe ribiribi, wọ́n ń try, wọ́n ń gbìyànjú títí wọn náà. Wọ́n ń gbìyànjú. Ẹ máa lù wọ́n lọ́gọ ẹnu, kẹ́ máa pọ́n wọn lé ẹ̀yin aráàlú. Ẹ̀yin náà bọ́ ta kẹ́ ẹ lọ máa lé olè mú, kẹ́ máa lé àwọn tó ń dà lóru mú, kẹ́ bá mọ̀ pé bó ṣe rọrùn nìyẹn. Agbófinró náà ń gbìyànjú. Àwọn olè tún ti wà ń ta báyìí, àtàwọn Fúlàní agbénipa. Wọ́n ń bá ẹ̀yin wọlé, wọ́n á lọ kó ogun lọ́wọ́ inú ìlú kan, àwọn Fúlàní, àwọn bandit. Ẹ jẹ́ kí gbogbo wa wà lójúfò. Ẹ gbé nọ́mbà ara yín lọ́wọ́, ẹ̀yin community, ẹ̀yin CDA and CDC chairman. Ẹ̀yin tí ó jẹ́ community tẹ kọ́lé sí àdúgbò, ẹ jọ ní nọ́mbà ara yín lọ́wọ́. Ọ̀rọ̀ ilé kì í ṣe ọ̀rọ̀ ọ̀tẹ̀ o, ọ̀rọ̀ àǹbára ẹni jàkọ́rẹ́ o. Tẹ́ ẹ bá gbọ́ kúrúkúrú ẹ tètè pera yín. Ẹ gba ọdẹ sádùúgbò yín, ẹ gba ọdẹ, gba security sádùúgbò yín. Kí nǹkan kan tó ṣẹlẹ̀, ọdẹ yín la kọ́kọ́ mọ̀ ń ta bí ẹ̀yin tí ń sùn. Àní rí wàhálà, àní rógun olè, àní rógun Fúlàní o. Ìgbà kan lọ ń fọ́ báǹkì, wọ́n ń jalè, wọ́n á lọ fọ́ báǹkì, wọ́n á lọ express, wọ́n á dáná, wọ́n á máa ṣe rádaràda àwọn olè. Oyè yín àwọn olè yẹn àdẹ̀gbọ́ kankan mọ́ ń gbà tó yá, gbogbo ẹ̀ wáwọ́ bọlẹ̀, ìjọba kápá wọn, wọ́n wáwọ́ bọlẹ̀. Ní ìsìn ogun Fúlàní la tún gbọ́ báyìí, Ọlọ́run kọ́ ló ń ṣàánú wa ni. Àwọn olè náà tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn báyìí, káṣírí wọn máa tú láṣẹ Ọlọ́run. Ẹ máa wà lójúfò, ó ti yé yín, ẹ máa wà lójúfò. Ìhà ayé ti yí padà. Ẹ gba ọdẹ sádùúgbò, ẹ sanwó ọdẹ. Àdúgbò mi wà, ẹni tó ń sọ yín wà ń ta, ẹ̀yin sọ òfonúlé, ẹ sanwó ọdẹ fún, ẹ sanwó ọdẹ. Ẹ sanwó ọdẹ kẹ́ ẹ máa wà ní ìrẹ́pọ̀. Ó ti yé yín, ẹ má fààyè gba èṣù. Ẹ má jẹ́ kí nǹkan ti bàjẹ́ ká tó máa wà túnṣe sí i. You understand? Ṣé o jẹ́ kí n sọ kíní kan fún ọ, ìwọ olè. Ibi àwọn olè, ibi tó lè ti ń bẹ̀rẹ̀ rè. Bí olè ilé ò bá já ni, títa olè já ni. Àwọn olè, àwọn inú ìlú tẹ́jọ́ ń gbé náà ló lè máa ń wà. Àwọn ló máa ń invite àwọn olè ta wá sínú ìlú. Àwọn ló máa júwe ọ̀nà tó máa gbà fún wọn. Àwọn ló máa júwe bọ́n ṣe máa rìn fún wọn. Àwọn olè ìlú, àwọn èèyàn tó wà ní ìlú ló ń kó lè wọlé. Ó ti yé yín, ẹ wà lójúfò. Ó ti yé yín, ọmọ Yorùbá ní ẹ ṣiṣẹ́ ọmọ Yorùbá. Fúlàní kan ò lè wá lé tèmi o, àjọdòwò pọ̀. O lè máa rí lọ́sàn-án gan kẹ́ ẹ máa kọjá ń bẹ̀. O lè máa rí ní alẹ́, o lè máa rí lọ́sàn-án gan. Tó bá ti ń gbèrò búbọ̀, o lè débẹ̀, o lè mọ bẹ̀. Ilé àlàpà ló máa rí, ilé àlàpà tó ti wó, òun ló máa rí tó bá délé mi. Wá kọ̀ dé pé ṣé ilé tó máa kọjá náà kọ̀ rè. Ẹ̀mí ò tiẹ̀ ní wá bẹ́ẹ̀, ẹ̀mí ò ní wá bẹ́ẹ̀. Ẹ lọ dáàbò bo lé yín, ẹ lọ ṣe oògùn sílé yín, ẹ lọ ṣe nǹkan kẹrin mọ́lẹ̀. Ka Bíbélì ẹ dáadáa, ka Kùránì ẹ dáadáa, ẹ ṣe àkàn ààbò sílé yín. Ó ti yé yín, àdúrà wa gbà. Nǹkan ò gbọdọ̀ bàjẹ́ ká tó máa wá solution. Àwọn olè ó ti pọ̀ ju ń ta ń sìn. A ti ẹ̀dúpẹ́ fọ́lọ́run, yahoo tó ti ẹ̀ ń ṣe káàkiri ẹ̀, yahoo yẹn tún jẹ́ kó lè dínkù díẹ̀. Àmọ́ ní ìsìn àwọn olè yẹn tún ti jáde báyìí. Àwọn olè, àwọn tó yẹ pé ìran olè ni wọ́n máa fìbọn pa yín dànù gbẹ̀yìn ẹ̀yàn ọmọ lórí burúkú tẹ̀ ń jalè yẹn. Ìpakúpa báyìí lọ́wọ́ máa pa yín dànù sí títì. Tẹ́ ẹ̀ bá jáwọ́, ìjọba ń gbìyànjú, ìjọba ń try. Ẹ̀yin kan yín DPO káàkiri ẹ̀ka kọ̀ọ̀kan, local government kọ̀ọ̀kan, ẹ máa send àwọn ọlọ́pàá sínú ìlú. Kó jẹ́ kó má jẹ́ títì nìkan ni mọ́tò yín máa ti máa kọjá, express nìkan ni mọ́tò ọlọ́pàá ti kọjá. Ẹni kan máa yàwọ́ ní ìlú, kọ́kọ́ pàtró wọnú ìlú, kọ́ dẹ̀ tún jáde padà. Ó ti yé yín, ẹ̀yin ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́, ọ̀run á fún yín ṣe ẹ̀ ṣàṣeyọrí. Ẹ ní kú sẹ́nu iṣẹ́ yín, ọkọ̀ ọba àdàbà ò ní bá yín lẹ́sẹ̀. Ìbọn yín á máa bá àwọn ọ̀tá yín, á máa bá olè, á máa bá àwọn oníṣẹ́ ibi. Ìbọn àwọn ọ̀tá ò ní gbà yín, ẹ̀yin agbófinró. Ó ti yé yín, ẹ jẹ́ ká máa wà lójúfò. Thank you very much. Orúkọ mi ni Mr. YS. Ẹ ṣé gan, thank you very much.